ìgbà tí mo dé sẹ́ẹ̀tì ní alẹ́ yìí ẹni kọ́kọ́ sọ mi pé ṣé mi gbọ́ nǹkan tí Kazeem Jagaban sọ so torí mo ṣe fẹ́ point out Kazeem Jagaban ò sọ the right thing o in fact Kazeem Jagaban ò mọ nǹkan tó ń sọ because ṣe rí Murphy àsìkò tí Kazeem Jagaban mọ Murphy ní àsìkò tí Murphy ti jẹ́ èèyàn tán ni Kazeem mọ irú àwọn Kazeem ọmọ ọdún mélòó ni Kazeem gangan kò ń ṣọmọ kékeré bẹ́ẹ̀ yẹn o bọ̀ fún èmi àbúrò ni Kazeem Jagaban jẹ́ so ọdún tí oníkálukú wa ń practice àmọ́ àwọn Jagaban dé sí industry wa ńgbà tí Murphy ti jẹ́ èèyàn àwa mọ Murphy ńgbà tí gbogbo wa ń bẹ lọ́hùn. ẹ̀gbọ́n mi Ibrahim Chatta méje wojú ẹ̀ mi ò tó bẹ́ẹ̀ o ẹ̀gbọ́n mi èèyàn lẹ́yìn o ọlọ́run sẹ́ èèyàn gidi èèyàn dáadáa ni dábàá sọ nípa èèyàn ní somi ò lè wojú yín láyà àti láyé ẹ̀gbọ́n mi mò ń sọ̀rọ̀ lọ ni mo dárúkọ yín àwọn tó wá sọ fún yín wọ́n fi etí ọ̀tẹ̀ gbọ́ kò yẹ sọ wọ́n fi ẹnu ọ̀tẹ̀ sọ fún yín àwọn nọ́mọ àwọn ló lẹ́nu wọn bọ̀ pé kí n wojú ẹ̀ ẹ̀gbọ́n mi Chatta méje wojú ẹ̀ o láíláí wọ́n dábàá lómi ìjọba sọ̀rọ̀ kò yẹ tẹ́gbẹ́ àpè wọn lẹ́gbọ̀n àti pọ̀ ọ̀dọ́ gà nígbà kan tágbé àtijọ́ wà tipẹ́ lọ́ bá ṣe fídíò wọ́n sọ̀rọ̀ máa bójú wọn jẹ́ yamayama tó lófo ni wọ́n máa pè wá síṣẹ́ wọ́n máa fẹnu jáwa kó ń bẹ̀. Kazeem Adesina Jagaban ọ̀rọ̀ tó bá ti mọ̀ pé o máa sọ ò nílé defend ẹ̀ má sọ mọ́ má sọ mọ́ ọ̀rọ̀ tó bá mọ̀ pé ò nílé defend má sọ mọ́ àṣelére 90 ni ẹ́ ló wá ṣe bẹ́ẹ̀ ní kó bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ọ̀nkú Jídé àtàwọn ọ̀nkú Bello wèrè orí ẹ̀ dàrú ìwọ sọ̀rọ̀ ò lè defend ẹ̀ ọ̀rọ̀ tí bàbá ẹ̀ bá sọ a máa defend ọ bí èèyàn a máa ti sọ a máa sọ fún ẹ pé keep off military zone ni. Ibrahim Chatta mo rí fídíò tí o ṣe lánàá ẹnìkan sẹ́ndẹ̀ sí mi mo dẹ̀ gbọ́ ó kú làákàyè ọlọ́run nípa làákàyè tí mi bá rí ìwọ Ibrahim Chatta tí mo bá rí Báyọ̀ Tìjání tí mo bá rí Àfíìsì Ẹniọlá tí mo rí Sanyẹ̀rì tí mo rí Kamilu Kompo tí mo rí Múyìwá Adémọ́lá tí mo rí Làlá alhamdulillah ni máa ṣe torí pé kò sí ẹni tọ́lọ́run ṣe fún un àfẹni tí ò bá mọ̀ pẹ́ dù ṣìbára náà rí lẹ́nu kéèsì Jagaban ọ̀rọ̀ tó sọ ní interview tó ṣe kò máa gbé kalẹ̀ ọ̀rọ̀ ni àwọn kan míì wà tí ò dẹ̀ ṣojú ẹ̀ nítòótọ́ gẹ́gẹ́ bó ṣe sọ. Torí pé nígbà yẹn lọ́hùn fíìmù Làlá lọ́kọ́ direct but ó ti mọ̀ pé ó fẹ́ direct fíìmù Murphy Afọlábí torí pé nígbà tó wà location Làlá àwọ̀ ẹni àwa bẹ́ẹ̀ ká tó lọ ya àtẹ́lẹwọ́ ẹni the same Òṣogbo láti ya méjèèjì. So irú yẹn kí sì Jagaban sí bẹ́ẹ̀. mo kí tó lórí tẹlẹ́mù nínú iṣẹ́ ìtàgé mo kí àwọn bàbá tọ́lọ́run lò fún wa tí iṣẹ́ ìfi wù wá táwa náà fi di ẹni àpèsìn lẹ́ni táyé fi ń rí wa tí wọ́n ń yọ̀ mọ́ wa lágbára Ọlọ́run gbogbo àwọn òṣèré tán ti ga wọn ní wálẹ̀ gbogbo àwọn táwa ń gbèrò náà bá fẹ́ ga Ọlọ́run á gbé wa ga. Fídíò Jagaban tá wò tán yẹn brother yẹn ni Kazeem Adesina ó ti pẹ́ gan torí pé mo ti mọ̀ wọ́n tipẹ́ ṣé wá rí mo fẹ́ pè wá sákèésí méjì kan pàápàá jùlọ àwa tá jọ pera wa ní òṣèré ẹ jẹ́ ká kọ́kọ́ lọ mú tá gbé dání ọ̀pọ̀lọpọ̀ kan gbé dání ni àmọ́ èmi ò sí nínú ẹni tó lè kọ́ yín o tàbí tó lè pè yín sákèésí ṣùgbọ́n iṣẹ́ tá gbé dání yìí iye náà ni ká máa ṣe kó máa wo àwọn tí wọ́n sí ńbẹ̀
then kán máa rí ẹ̀kọ́ gidi ẹ̀kọ́ rere kán máa rí kọ́ lára wa. Ìdí nìyí tí mo fẹ́ ra pè wá sí àkíyèsí kékeré. Tábà wo gbogbo àwọn tó ti ń sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ wọn là wá kéré sí. Ọlọ́run bá pè wá ní nǹkan ṣùgbọ́n ilẹ̀ tí wọn ò tí ì kọ́lé sí ó ságbà lé tí wọ́n ti kọ́ tọ́rẹ́ tí ìmọ̀ràn tí wọ́n dá sórí ilẹ̀ yẹn. Ṣùgbọ́n àwọn àárín kan ń bẹ tí páwa náà ti lè sọ̀rọ̀ tí wọn ò ní sọ pé gbẹnu sọ̀rọ̀. Àkọ́kọ́ ní tí mo kọ́kọ́ fẹ́ pè wá lákèésí sí ni pé gbogbo ẹni tọ́lọ́run bá ti fi hàn láyé kó lọ nítàn rẹ̀ kó má bàa tán kó lè bàa tán dálẹ̀. Torí pé ẹni tí ò bá nítàn rẹ̀ kò ní pẹ́ tán kò sì ní nítàn kò wá ní tán dálẹ̀. Ẹ jẹ́ ká lọ gbìyànjú ká lọ tún orúkọ àwọn tó bí wa ṣe káwa náà wá tún orúkọ wa ṣe di àwọn ọmọ wa. Torí tágbẹ̀ bá rántí pé òun fẹ́ jẹ sùn lámọ̀dún kò ní jébù mọ́ sùn kò ní fẹ́ bùgún yẹn jẹ. Tí bá ti ń jẹ iṣu ni ó máa yọ tè ìbúlẹ̀. Now lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọ̀rọ̀ kan bẹ̀rẹ̀ sí ní jáde látàrí interview kan tí Mr. Kazeem Adesina ṣe Jagaban KC Jagaban. Àwọn kan sì wọ́n gbọ́ àwọn kan gbọ́ wọn yé. Now látàrí ìfọ̀rọ̀ dáhùn ọ̀rọ̀ sẹ́rí àkọ́kọ́ àwa tá a bá pera wa ní nǹkan ẹ jẹ́ ká kọ́kọ́ ṣe sùúrù tí wọ́n bá ń bi wá lọ́rọ̀. Àwọn tó jẹ́ olóòtú tó máa ń fọ̀rọ̀ wá wa lẹ́nu wò selling points làwọn máa ń wà tí wọ́n á fi tajà ni wọ́n máa ń wá. Ronú lórí nǹkan tó bá fẹ́ sọ. Ìtàn máa ń ba nǹkan jẹ́ ní ìdè tó nǹkan ṣe lórí àwọn nǹkan tá ẹ bá sọ. Ìwọ lè mọ̀ sọ o lè mọ̀ wí ṣùgbọ́n ẹni tó fẹ́ gbọ́ ẹ ń kọ́ ṣé yóò gbọ́ bí wọ́n ṣe sọ ṣó máa gbọ́ ẹ yé débẹ̀. I thank God gbogbo àwọn tá à ń gbéra wa lọ́gàá òṣèré kì í sọ̀rọ̀ ọ̀gá kan náà láti kọ́ṣẹ́ débi pa máa wá seniority ké láàrin ara wa. Ìjọ tẹ̀dá bá dẹ̀ hàn ní audience mú kó bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. Ṣùgbọ́n tèmi o 20 ọdún ni mo gbé ń Ṣakí 30 oṣù ni mo lò dàgbà nífẹ̀ẹ́ kí ló mú bọ̀ kí ló dà ìlàrọ̀ Ọ̀yọ́ fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀. Kò ń ṣe bá a ṣe pẹ́ láyé tó ló ṣe kókó bí kò ṣe pé kí n la gbélé ayé ṣe. Ọlọ́run jẹ́ kí gbogbo wa rí tàn rẹ̀ pa kárí nǹkan rẹ̀ tọ́ka sí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo èyí tẹ́ ń pìtàn lẹ́nu ìpọ́lọ́ ń pè yín ní nǹkan Ọlọ́run sì ní kẹ́ rí tàn rẹ̀ pa ṣùgbọ́n ọ̀rọ̀ wa ò jẹ́ mọ́ tán tẹ́ ń pa. Mo rí pé ọ̀pọ̀lọpọ̀ ló ń dá KC Jagaban lóhùn lílé tí ó yẹ kó rí bẹ́ẹ̀. Ọkùnrin ní gbogbo wa àgbàlagbà ni wa family man ní gbogbo wa kí ló tá fẹ́ sọ̀rọ̀ wa di categories àwọn ladies ní industry. Ẹ má bínú àwọn kan nínú àwọn obìnrin wa torí pé kì í ṣe pé gbogbo obìnrin iná ló forí social media ṣe gbogbo tí pé kó máa sọ ta ló tó mi ta ló jù mí lọ. Mo dé láti Tanzania abroad mo ti kọ́lé nígbà mọ̀rọ̀kọ̀ tán mo wá rí epo ní Canada. Ìtàn ní kò sí kankan bẹ́ẹ̀ àwọn obìnrin ló ní level yẹn àwọn ọkùnrin ẹ jẹ́ ká kúrò ń bẹ̀. Ṣùgbọ́n kẹyọ kan tó mú mi come out lórí ọ̀rọ̀ yìí òun nítorí Lukman Raji torí ẹ̀ ni mo ṣe jáde tí mo sì sọ̀rọ̀. Ọlọ́run o bá mi ṣàánú Lukman Raji. Ọlọ́run o orí tó ti ṣe fún Lukman Raji Ọlọ́run má jẹ́ kó bàjẹ́. Àánú tí Lukman Raji ti rí gbà nínú ayé Ọlọ́run má jẹ́ ó dé bàjẹ́ mọ́ lọ́wọ́. Ọ̀rọ̀ ló máa ń ta fàbọ̀rọ̀. Alhamdulillah mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Lukman Raji sì wà láyé ó wà láàyè lẹ́ni yìí. Brother mi Lukman Raji ẹ̀mí máa padà sí aburú. Táyé bá ń wò yín níwò gbà Lukman Raji eléré ìgbà kan ní àti gbọ́ rí Ọlọ́run ní ṣe yín lólógo àná. Gbogbo dáadáa tíyàn máa ń dà nídìí iṣẹ́ yìí Ọlọ́run ti ní kẹ́ ẹ̀ dá àpadà sábúrò ní báyìí. Kí ló fa àdúrà tí mo ṣe fún Lukman Raji lónìí? Díẹ̀ nínú ìtàn táwọn èèyàn yìí ń sọ àwa náà gbọ́ rí ṣùgbọ́n ààyè kì í ṣe alájọṣepọ̀ èmi àti wọn. Èmi ń tẹ̀ lọ́gà mi kiri gbà náà kì í ṣe pé mò ń kọ́ṣẹ́
mo ti parí ṣùgbọ́n mo dá lájọṣe pẹ̀lú ọ̀gá mi Prince Èyí Akínsọjí Olúṣèyí Adéoyè. Mo rántí nígbà tí wọ́n ya Àṣẹ̀dá Ọ̀run, Lukman Raji àwọn náà níṣẹ́ yẹn, Ibrahim Chatta ló direct, bóyá Lẹ́sà bóyá Òṣogbo ìkan bẹ́ẹ̀ ni wọ́n ti ya iṣẹ́ yẹn. I was there. Kí ló jẹ́ kí iṣẹ́ yẹn kàn mí? Adékọ́lá Tìjání Gọ̀lúgọ̀ òun ló pe ọ̀gá mi wípé kán bá wọn gbé ejò wá látọ̀yọ́. So ọ̀gá dẹ̀ ní cast nínú iṣẹ́ yẹn, èmi bíi second in command ọ̀gá mi. Wọ́n pè mí àjọ máa lọ s'Óṣogbo, èmi ni mo fi wọ́n ṣe 120 mi ni mo fi gbé ọ̀gá lọ. So mo láǹfààní àti wà níbẹ̀. Ìgbà yẹn ni mo mọ Lukman Raji, ìgbà yẹn ni mo mọ Ibrahim Chatta, ìgbà yẹn ni mo mọ Muyideen Lala. Gbogbo wọn tí mo ń sọ yìí ni mo gbà fún nínú ayé. Má jẹ́ kó yẹ lẹ́nu, kọ́rọ̀ lè flow ni mo ṣe ń la orúkọ mọ́ wọn lórí. Kì í ṣe pé mò ń rí wọn fín torí pé sọ̀rọ̀sọ̀rọ̀ kò máa rántí ẹni tó mọ̀ gbọ́. So tó bá fẹ́ èèyàn lè, bí mo ṣe jọmọ 30 years yìí, ọmọ 10 years lè fẹ́ sọ̀rọ̀ mi lẹ́yìn mi, kó pè mí ní Maruf, kó pè mí Lábíọ́lá, kó pè mí lójó, kò mí orí mi fín tàbútàbù kò mí. Àjàjà tó bá pè mí lálẹ́ mi, pàápàá jùlọ ọkọ̀ táwọn èèyàn bá mọ̀ yàn, tó bá tágì yàn. Ibẹ̀ ni mo ti máa mọ people yìí. Now mo wá láǹfààní àti close mọ́ Aminatu pàápàá. Wọ́n wá ṣiṣẹ́ kan lọ́yọ̀ọ́, máa kàn pé wọ́n ní wọ́n ṣe yẹ̀yẹ́ Aláàjì Àṣelẹ́bẹ̀, àwọn náà níṣẹ́ yẹn. Mo ti wá máa ń rí Fatima ní Aminatu pàápàá, mo ti máa ń rí nínú fíìmù Lukman Raji. So torí pé Lukman Raji jẹ́ olólùfẹ́ mi, Lala jẹ́ olólùfẹ́ mi, kò sí fíìmù Lukman Raji tó máa jáde bí mo ṣe jẹ́ artist yìí máa wò ń gbà náà. So ó jẹ́ kí n recognize Fatima. Wọ́n wá fẹ́ ṣiṣẹ́ yẹn, wọ́n wá kó crowd, wọ́n wá fi Aminatu pàápàá sínú crowd. Kọ́lọ́mọdé ò bá jẹ́ fọmọ náà. Wọ́n wá pé Ojúpàgọ́ náà direct ń jẹun náà, bàbá ògo lẹ́ni tẹ́ fi sáàrin àwọn èèyàn tó méwé lọ yìí. Ní wà láì ògo ni, kò tí ì já Aminatu pàápàá, kò tí ì mọ̀ pé òun jẹ́ ń gbà náà. Ògo ni, èmi ò pé tán, mi sì sọ pé mo jẹ́ nìkan lọ, gbọ́ mi yé, ó dẹ̀ níbi tí mò ń lọ lórí Lukman Raji. Now, kò sí ní tó mú mi ṣe bẹ́ẹ̀ ju wípé mo mọ̀ pé ẹni tí ẹni yìí gbé dání tó dẹ̀ ń lò 247 ìrètí wà fún mi. Kì í ṣe wòlíì, mo wá correct wọn jọ náà pé ẹ jọ̀ọ́ tó lọ, ẹ bá mi yọ kún kúrò bẹ́ẹ̀. Bàbá wa gbọ́rọ̀ yẹn sí mi lẹ́nu, wọn ọ̀rẹ́ nìyẹn yọ. Mo challenge àmì náà pé why not tó lọ dúró sí crowd, ẹni tó ń ṣiṣẹ́ yìí o bí bàbá ọkọ òun ló jẹ́, so why not ta lòun nínú ayé. Ọmọbìnrin náà rẹra rẹ̀ ńlẹ̀ lọ́dún náà, kọ́ lọ́mú tó gbéga, which is Aminatu pàápàá. Ojúpàgọ́ wá fún ní dialogue, ó wà nínú àwọn tó sọ̀rọ̀ nínú iṣẹ́ yẹn. Iṣẹ́ tí mo sọ yà ti lé ní 15 years. Mi ìrántí táìtù ẹ̀ mọ́, bọ̀ mọ́ ṣe ẹ̀yà Aláàjì lóníṣẹ́ yẹn. Now àtìgbà yẹn èmi àtọmọ yẹn bẹ̀rẹ̀ sí ní ṣe tẹ̀gbọ́n tàbúrò, wàláhì tàláhì rọ́bìlì káhábà. Ó fẹ́ràn mi, èmi náà wá fẹ́ràn rẹ̀, débi pé mo wá máa dẹ́tẹ̀ fún wọn lọ́yọ̀, gbogbo iṣẹ́ tó bá fẹ́ ṣe wọn àlọ́ Aminatu pàápàá. Kọ́lọ́wọ́ tó gbé àánú dìde fún, kọ́lọ́wọ́ tó gbé ògo rẹ̀ dìde, lógo tí ò ní wọlé láíláí. Kí wá ló fa àdúrà tí mò ń ṣe fún Lukman Raji? Àwọn mẹ́ta kan bẹ ní industry tí mi ní gbàgbé láyé. Ẹni àkọ́kọ́ ni Lukman Raji, ẹni ẹ̀kejì ni Muyideen Lala. Nínú gbogbo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yẹn, ẹ wò kábínilé ni òpè afẹ́rẹ́ ẹni àjùmọ̀bí ọ̀kan tàánú ẹni ọlọ́ọ̀bá rán sí ni ní ìṣe ni lóore. Àwọn kan wà tẹ́jọjọ́ mọ bàbá nídìí iṣẹ́ yìí tó ní rírè gun náírà kan sí lórí wọn, tán náà sì ní rí ṣe lórí rẹ̀. Àwọn kan wà tẹ́jọ àjọjọ́ mọ ìyá ọmọ bàbá nídìí iṣẹ́ ìtàgé yìí tí òun ò ní pàtì kankan nínú gígòkè rẹ̀.
sórí tí èèyàn bá tara rẹ̀ gòkè ẹni yẹn ṣàṣepamọ́ ni o tó o bá mọ̀. nǹkan àkọ́kọ́ tí mo rí lára Lukman Raji ni wípé èèyàn ya fíìmù ó lọ sóko ṣẹ́ wọ́n kọ́kọ́ fún èèyàn lówó ní owó tó jọjú tó ṣe é pè. ọ̀nà méjèèjì yìí ni mo ti gbà. mo gba àkọ́kọ́ lọ́wọ́ Muyideen Lala, mo gba owó ẹ̀kejì lọ́wọ́ Lukman Raji. mo dẹ̀ sọ́njọ́ náà bí ti Muyideen Lala ṣe jẹ́rìí ọwọ́ Muyideen Lala mo ti kọ́kọ́ gbowó rí láyé, yàtọ̀ fún pé a kó wọn lọ nígbà wọn ń yàfàjà tó kó wa lọ ta lọ sí crowd. àwọn tí wọn gbowó ńgbà náà wọn fún wa ní tí wọn ò fún wa, ṣùgbọ́n wípé èèyàn dá gba envelope pé mo kọ́kọ́ gbà nídìí iṣẹ́ yìí ẹ jẹ́ kí n mú látòrí Muyideen Lala. ìgbà yẹn Muyideen Lala ń yaṣẹ́ fún ọmọ bàbá wa Ẹlẹ́bùúbọn Oyin sóyin náà ni ó dàbí ipò yín ni wọ́n ya iṣẹ́ yẹn fún bóyá ẹni pé pẹ̀lú bí Ṣàngó àbí nǹkan, ó dàbí pé Òkèlè ló ṣe PM iṣẹ́ tí mo sọ yìí. èmi fẹ́ ya alága bóyá 2010 èmi fẹ́ ya fíìmù alága. mo wá pe Sanyẹ̀rì lòun wà ńbẹ̀, mo wá Sanyẹ̀rì lọ ọbẹ̀ alọ́jọ́ negotiating price. bí mo ṣe wá parí bí Lala ṣe rí ni wọ́n ọmọọlá ni mo jẹ́ gbà náà torí mi tí ìyájà bàdà. ọmọọlá ni first film mi tí mo ṣe ní 2002 ni mo ṣe ní ọlọ́mọ ṣe wá lóní tàn láyé, jẹ́ ká tàn ká mọ̀ bá tètè tán ká ní tàn rí láyé. ọmọọlá ẹni wọ́n pè mí Lala rẹ̀ kò náà no ò ní lọ òun máa ṣe nínú iṣẹ́ yìí. bàbá who am I tá lè ní bá nínú kódà kó mọ̀ ṣe ṣojú sí nǹkan lọ wọ́n táwọn lọ́rùn wọ́n kàn plọ́ọ̀tì ẹ̀ ní èmi Sanyẹ̀rì gọ̀lúgọ̀ àlejò yà sí nǹkan àbí méjì mo dẹ̀ lọ ó dẹ̀ envelope 5,000 fún mi ní ìgbà nínú ayé lọ́dún yẹn pé èèyàn kọ́kọ́ gbowó Muyideen Lala ló kọ́kọ́ fún mi ẹsẹ̀ lé ní o. Muyideen Lala wà lókè pẹ̀ o. Now along the line àwa ń ṣe àlógbèsè ayé yẹn lọ, mi ì lè gbàgbé nǹkan tí Sanyẹ̀rì ṣe fún mi nígbà yẹn, bẹ́ẹ̀ mi ì lè gbàgbé nǹkan tí Gọ̀lúgọ̀ ṣe fún mi. ọ̀rọ̀ jọ mi. Now ó wá yá Lukman Raji wọ́n fẹ́ yaṣẹ́ kan ní Iléṣà. ó ní orin kíkọ nínú àbí nǹkan bí ajíwèrè báyìí. wọ́n pè mí normally pé ìyàtọ̀ wà mí ṣe pé mo lọ ṣe nǹkan ni mo pàdé Lala. Lukman Raji kan lè pè mí pé ẹ̀lú ọmọlá ẹni iṣẹ́ pẹ̀lú wa o mi gbọ́ rí ibi tí ti kọ́kọ́ gbọ́ ẹ wo àṣegbé ò sí o àṣepamọ́ ní gbogbo tá a bá ń ṣe láyé. so ẹ máa wá ẹ kó kàn báyìí dání ìgbẹ́ ṣe máa ṣe ni ìgbẹ́ ṣe máa ṣe ok no problem. now mo débi iṣẹ́ yẹn péyàn kọ́kọ́ ó débi iṣẹ́ wọ́n máa ń fún yàn ní kí róòmù ibi iṣẹ́ Lukman Raji ni. bó tiẹ̀ jẹ́ pé kí róòmù tán fún mi wọ́n ní kí Òkèlè kó wá máa sùn pẹ̀lú mi, èmi àtòkèlè lájọ sùn ọ̀rẹ́ dẹ̀ lèmi àtòkèlè ibi tá a ti kọ́kọ́ close dùnú yẹn, ibi tèmi àtòkèlè ti kọ́kọ́ jọ close dáadáa òun nìyẹn ní 2010 àbí 2009 ìkànnì déètì yẹn ni kìíní yẹn máa jẹ́ or 2011 astagfirullah mi ìrántí yí àyẹ̀mú. now abẹ̀rẹ̀ ìgbésí ayé àṣìṣe yẹn fáá owó tán lóko a break inú àwẹ̀ níjọ́ yẹn nígbà yẹn létà ń padà poko iṣẹ́ yẹn a padà lọ a parí iṣẹ́ mo ṣe continuity. nǹkan àkọ́kọ́ tí mo kọ́kọ́ achieve ni pé wọ́n kọ́kọ́ pé èèyàn ṣe máa ń pe stars iṣẹ́ ibi iṣẹ́ yẹn ni wọ́n ti kọ́kọ́ pè mí pé wọ́n á máa fún yàn ní ilé jù kì í ṣe pé ta ló wà available kọ́ wá sí ròyìn ibi iṣẹ́ yẹn fún mi. mo ti ń produce o ọ̀tọ̀ ní káwọn ẹ̀ torí pé tó bá fẹ́ jẹ́ràwọ̀ láyé àwọn step mẹ́ta kan bẹ tó take ọ kọ́kọ́ hàn láàrin gbogbo tí ń jẹ́ òṣèré ẹgbẹ́ rẹ̀ tí wọ́n mẹ́
àwọn wọn wà máa lù ọ wà bọ̀ sí step kejì torí àwọn ni wọ́n introduce rẹ sí marketer tí marketer ó fi máa fi ọ sẹ́yìn jacket bíi passport bí kan gé promo kan fi research sí wọ́n ti ń rí ọdẹ díẹ̀ nù tó bá ti di pé ó kúrò lẹ́yìn jacket wọ́n ń gbé sẹ́yìn poster àwọn marketer ni ó sì fi hàn àwọn audience táwọn audience bá ti wá gbà ó ti di star mi tí wà á dépò yìí ṣùgbọ́n lójú artist tí ó mọ̀ mí torí pé a ní lẹ́mìí pèsè yìí la fẹ́ fi jẹ́ èèyàn ẹ má bínú o tí máa ń sọ̀rọ̀ 2002 tàbí 2010 tàbí 2011 kì í ṣègbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ ni mo ń sọ nípa rẹ̀ o. now àwa parí iṣẹ́ lọ́dún náà lọ́hùn Lukman wá envelope 10,000 naira new note nígbà yẹn kò tí ì sáyé transfer ẹ lọ wo dáadáa kò tí ì sí ó wà lẹ́wà kó má ti kọ̀ mọ́ torí mo rántí pé báńkì láti máa ń lọ lò tó bá pé POS gan wà báńkì láti ATM wà báńkì láti máa ń lọ lò kò tí ì sí POS 2010 ọ envelope 10,000 naira owó yẹn gbọ́dọ̀ mọ́ lò tó oṣù mẹ́fà kí n tó ná tán kì í ṣe púpọ̀ tó bẹ́ẹ̀ tàbí pé mi ní bùkátà ṣùgbọ́n owó yẹn jẹ́ owó tí mo kọ́kọ́ lọ fi pamọ́ wípé mo ṣáà ti ń lo mọ́tò báyìí Mazda ni mo ń lò Mazda 2-3 mọ́tò méjì gan mo ń lò báyìí ṣùgbọ́n wà ń kiri fíìmù mo fẹ́ra mo lo mọ́tò red ọba ń kí ẹ̀ ṣò kìí ṣe pé mi ìrówó rí ṣùgbọ́n mi fọkàn sí wípé mo lè tẹ́wọ́ gbowó mo wá sọ gbólóhùn kan fún Lukman Raji lọ́dún náà mo ní mi tẹ́wọ́ gba owó báyìí rí nídìí iṣẹ́ yìí lálẹ́ ní àkọ́kọ́ tó kọ́kọ́ fún mi 2,000 sí 2,000 àbí nǹkan bí 5,000 mo ní mo ẹ wá pè mí ṣiṣẹ́ bíi onítíátà wá fún mi lẹ́nfìlò inú mi dùn gan mo wá ṣàdúrà fún Lukman náà wá ṣàdúrà fún mi padà bàbá ẹ gàǹdì iṣẹ́ ẹ jẹyàn wọn wá ọjọ́ orí kiri bóyá wọ́n jù mí lọ tàbá tí ẹjọ́ jẹ́gbẹ́ báwọn tí ń ṣe máa wá kí bóyá mo ti ẹ̀ senior wọn tàbí wọ́n senior mi wọn wá kiri rárá wọ́n fi mí rẹ̀lẹ̀ wọ́n fi ṣàdúrà fún mi ẹ wo ẹjẹ́ àròjọ olóore torí tí kàbá ṣèkà àròjọ rẹ̀ mo ti sọ́rí o láì mọ iye gbà o bọ̀ inú mi dùn pé mo ṣe tó wá rí fídíò yìí ó tó mú mi sọ wá fún mi wá ṣàdúrà tán àdúrà yẹn ń gbà lé ni o oore ìjọ náà mi láǹfààní àti dápadà fún Lukman Raji ní àárọ̀ yìí o mo lè sọ pé ó níbi tí mo ti sin Aminatu pàpàpà ṣùgbọ́n kò papọ̀ wàláì kò papọ̀ kódà iṣẹ́ mi tí mo tó ṣe tí mo invite Lukman Raji wá Kcee Jagaba náà wà bẹ́ẹ̀ tí mo invite wọn wá gbà yẹn wàláì mo tó ṣẹ̀ wọ́n lọ ni kì í ṣe torí a ní láti ṣàbòsí tó yẹ kí n ṣe fún wọn gbà náà mi ì rí ṣe nítorí bí wọ́n nújò ní pé owó tí mo fẹ́ fún wọn kéré wọn lè béèrè owó lọ́wọ́ mi táwọn náà fi dé sẹ́ẹ̀tì mi mo wá pín wá lè kówó yẹn lọ fún wọn direct mo wá kówó yẹn fẹ́ nìkan pé kó lọ kó fún wọn wá bí Lukman nù àjàmbá ọmọọlá náà láti jẹ́ gbà náà tẹ́ bá tiẹ̀ mọ̀ pé owó báyìí lè fẹ́ fún mi wá náà tẹ́ ẹ̀ kó wá fúnra mi ìgbà tó dé kò tán táwọn sọ̀rọ̀ lórí fóònù ní conversation yẹn àwọn tá a jọ jókòó kẹ́ ẹ̀pọ̀n kan mo mọ̀ra tí wọ́n lè dá alhamdulillah mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lórí Lukman Raji Ọlọ́run bá mi wọ́lá ẹyọ kan yìí gbogbo tó tara Lukman Raji jáde mọ́jẹ̀ wọn rí bá mi jẹ́ nú ayé ẹ jẹ́ àròjọ olóore torí tí ká náà bá sí tiẹ̀ á sọ bẹ́ẹ̀ àwọn nǹkan tó ṣe sọ nìyẹn. Now ìṣesí ìhùwàsí Lukman Raji ọ̀pọ̀ èèyàn ló gbára Lukman Raji dìde ọ̀pọ̀ èèyàn ló gbára Lukman Raji jẹ́ èèyàn nítorí o bá fẹ́ sọ nípa ẹnìkọ̀ọ̀kan máa ronú then sórí bọ́ bá ṣe rojọ́ ọ̀kà má jẹ́ ojú 2% lọ máa rojọ́ olóore kó jẹ́ 75%. dẹ́tí ẹ̀ bá ṣèkà fún ọ
tó bá sóore fún ọ bó ṣe wulẹ̀ kíkà rẹ̀ pọ̀ tó máa wọlá orí yẹn máa lára. ṣùgbọ́n tá a bá láṣọ gbogbo àṣìṣe àwọn èèyàn sáwa náà láwọn tá a ṣàṣìṣe fún a máa a máa gbéra wa kọlura wa a sì máa dá wa lálẹ́ lórí iṣẹ́ ìtàgé tá a wà yìí. ẹ bá mi share fídíò yìí kó dọ́dọ̀ gbogbo àwọn artist pátápátá torí kálukú ti ń sísọ wọ́n ti ń síwèé torí pé wọ́n gbọ́pọ̀lọ́ kalẹ̀ kan tó jáde kan tó máa lọ sí interview. èmi ò wá o láti wá dájọ́ bákan ní Jagaban jẹ́ bákan ní Ibrahim Chatta jẹ́ ẹnu mi ò gbà torí mi ìrìnà rí ṣùgbọ́n àríṣe làríkà àríkà ní bàbá àrègún. iṣẹ́ tí mo wá fi ń jẹ́ èèyàn lénìí tí mo fi lórúkọ táyé fi dá mi mọ̀ táyé fi ń pè mí ní Àjàǹbàdàn kò sẹ́yìn Ọlọ́run àti Muyideen Lala àti Kazeem ọmọ Adéòtì àti Ibrahim Adéòtì IB Picture. báwo ló ṣe jẹ́ mo ṣiṣẹ́ kan fún Kazeem Adéòtì tí gbogbo èèyàn mọ̀ sí Adekas àwọn alátìlẹ́yìn mi nígbà yẹn torí pé gbà táwọn wá nẹ́tíwọ̀kì yìí òun ni mákẹ́tà àkọ́kọ́ tó fọ́ sọ́yà pé Àjàǹbàdàn ní tí ìjà Àjàǹbàdàn gbà náà ọmọlá ẹgbà 450,000 lọ ya fíìmù wa mo dẹ̀ fowó kọ́ mo dẹ̀ ya fíìmù alága fíìmù yẹn dìjà láàrin wa torí pé mo face a lot of problem artist kan wà tí mo fowó kọ́ bó láṣìírí níjọ́ ọ̀rọ̀ bá débẹ̀ máa sọ tí mo lọ bá tí mo lọ bẹ̀ mákẹ́tà kan èyí tí ẹ sọ pé mákẹ́tà kan mo túwó kan jọ mo fẹ́ ya fíìmù ló kọ́ mi mo dẹ̀ fẹ́ kó ràn mí lọ́wọ́ torí pé nìyẹn ti ló kọ́ ńgbà náà ó dẹ̀ ní wọ́n gba 70,000 mo dẹ̀ bẹ́ẹ̀ ó dẹ̀ ní wọ́n gba 60,000 ó dẹ̀ gba 60,000 lọ́wọ́ mi. ìgbà tí location kú ọ̀tán la actor yìí gbọ́ pé Adekas ló fún mi ní 450,000 actor yìí arípò wọn gba 150,000 naira instead of 60,000 tá a ti jọ síìlì tí mo ti san. ọ̀gá mi wà láyé gbà náà wọ́n ti kú mo wá bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ everybody ń dá sí mákẹ́tà yẹn náà dá sí 450 mo fẹ́ nìyí 450 mo fẹ́ nìyí ẹran ayín lọ́wọ́ kẹjọ dókè. ọ̀gá mi dá sí lọ́dún náà káàtọ̀ yóò tó padà gba 120,000 out of 150,000 ẹ bá mi yọ 120 kúrò mẹ́. máa gba kámẹ́rà ọkùnrin Jídé wà ń sẹ́ẹ̀tì mi Mercy Aigbe wà ń sẹ́ẹ̀tì mi Wálé Òkúnnà wà ń sẹ́ẹ̀tì mi ẹ̀mú ìwà London náà wà ń sẹ́ẹ̀tì mi Òjùbá wo ló direct wọ́n wà ń sẹ́ẹ̀tì Lukman Raji wà ń sẹ́ẹ̀tì. iṣẹ́ yẹn ni mo ní mo pé Lukman Raji wà tí ìjà fi ṣẹlẹ̀ láàrin mi àti Lukman Raji. Sanyẹ̀rì wà ń sẹ́ẹ̀tì mi asan 120 tó rà ní choice. ibi iṣẹ́ yẹn náà mo ti wà tí mọ́tò kan tá a yá tẹ́nìkan wà tán lọ fi kọlu fẹ́ǹsì mo tún jí ọkọ̀ sí mo tún fẹ́ǹsì sí ìní mo fi ṣe Lukman Raji lọ́dún náà ìní mo fi ṣe ọ̀pọ̀lọpọ̀ artist lọ́dún náà Kcee Jagaban mi fún náà £1 lọ́dún náà bọ́tà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣe báwa náà nílé nìyí mo wá àwa jà àti mákẹ́tà yẹn látàrí àwọn crisis ẹ mọ́ gbàgbé pọ̀rọ̀ Lala ni mo ń sọ ọ́ bọ̀ ìjà àròjọ olóore torí tí ká bá ṣe àní dákẹ́. mo wá ní òkè mo fẹ́ ya fíìmù kan kékeré kan mi ní ìlú stars máa lọ fi bẹ Adekas kán má bínú kán jẹ́ ká máa ṣe àjọṣepọ̀ lọ torí owó tí mo ná sórí alága kó lè bá jáde torí àwọn ọmọ gbẹgẹ ṣe 450 táwọn fún mi ni mo fi ya alága. now ta ni mo fẹ́ sórí fún o Lukman Raji ni bá bẹ̀rẹ̀ sí ní pé Lukman Raji pé bàbá ògbé kọ́ mi ọ̀dà tá mo tó lè pè nínú ayé tó ti dúró tì mí tí ó ti sóore fún mi rí ọba náà ti Lala náà lẹ́ni àkọ́kọ́ tí mo kọ́ gbowó lọ́wọ́ ẹ̀ gánranranranran Lala àgbékọ́ níbolẹ́wà wọn láwọn wà ní University of Ife àwọn ń kàwé mẹ́sọ́ AU ní ìmọ̀ mo ṣe gbé mọ́tò nù gbogbogbogbogbò bá débẹ̀ bàbá mo fẹ́ yàṣẹ ṣùgbọ́n náà ju 150,000 lọ ní tí mo fẹ́ fi ṣeré Lala ní òkè ẹ̀ẹ́dẹ̀ fẹ́ náà jù bẹ́ẹ̀ lọ mo ní fẹ́ náà jù bẹ́ẹ̀ lọ kí ni content ni mo bá sọ
nǹkan báyìí máa ní ọ̀dà Sàràfà Ọlábọ̀dé báwo lẹ ṣe close sí mi ọ̀rẹ́ mi ṣùgbọ́n mo sọ pé àbúrò mi lò ok ẹ pé ẹ jẹ́ ó kọ́ mi bàbá lórí 150,000 ni màá pe Sàràfà Ọlábọ̀dé lé lórí èmi ò lè pé ó Sàràfà Ọlábọ̀dé nígbà yẹn ò sàsì mi táwọn èèyàn ń tọ́pọ̀ lé lórí tọ̀rọ̀ lọ gbàdúrà rẹ̀ kò sí wàhálà ń bá mú fóònù hello Sàràfà Ọlábọ̀dé báwo ni so mọ́mọ́ ọlá ẹ̀gbọ́n mi ni wọ́n fi fóònù sí spíkà fẹ́ kó bá mi ṣe kọ́ báyìí fún náà wáyé ṣe wàá báyìí wọ́n lẹ̀tọ́ àti wàá bá wọn tó wọn láre wájú ọmọ Mósè ọmọ sẹ́ẹ̀mí ni tó gba fọ́ọ̀mù lọ́wọ́ mi inú àwọn tó padà gbọ́dọ̀ wọn kọjá Sàràfà Ọlábọ̀dé wà bẹ́ẹ̀ tóun náà dá sọ̀rọ̀ náà lọ́dún náà 2012 11-12 ní kéèsì tí mo ń sọ yẹn wọ 13 torí 13 náà release Àjànbàdàn tọ́ ẹ̀yìn kọ́ ẹ̀ abájọ wọn bá ní kí n wá bàdà kí n wá gbé Sàràfà bá lọ gbé Sàràfà Ọlábọ̀dé gbé ó di Ilé Ifẹ̀ làlá ò tó sí hòtẹ́ẹ̀lì inú hòtẹ́ẹ̀lì tí ń gbé ń bẹ̀ ń gbó àwọn mẹ́tẹ̀ẹ̀ta àjọsọ̀ délẹ̀ mọ́ àjọṣe spray àfún táìtù yẹn ní sẹ́jọ́ náà pé ọmọ ní òsinmi ìní táìtù sẹ́yìn ọmọ ní òsinmi ìní táìtù rẹ̀ ẹni ọmọ sin ẹni ọmọ sin ìní táìtù rẹ̀ aláwa ní ibi iṣẹ́ yìí á lò kúnnú á lò Ìyábọ̀ Òkó á sí Àmínátù pàápàá wọn ló bẹ̀rẹ̀ wo mo ní Àmínátù náà mo ní Àmínà náà ni Àmínà náà sì mo gbé mi léngbà náà ọmọ mi sì ń ta lẹ́nu bí mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ yìí nìyẹn lálá dúró tì mí ogun pọ̀ lórí iṣẹ́ yẹn sógun tìlú mi ní kí n sí ni abogun títà lálá dúró àyàṣẹ́ yìí lálá wa parí iṣẹ́ ṣé kí n surprise yín àwa parí iṣẹ́ tán lálá wa èlò lọ fẹ́ fún mi ní directing mo ṣe rántí pé yíyẹ àmọ́ sọ̀rọ̀ owó ìwọ náà yẹra rẹ wo àwọn tó ga lónìí kí ni contribution rẹ lórí wọn àwọn kan jáde wọ́n sọ nípa Fúnkẹ́ Akíndélé àwọn kan jáde wọ́n sọ nípa Múyìwá Adémọ́lá àwọn kan jáde wọ́n sọ nípa Murphy Àfọlábí àwọn kan jáde wọ́n sọ nípa Òjó Pàgógó kí ni wọ́n sọ nípa tiẹ̀ kí ni wọ́n gangan sọ nípa èèyàn Ọlọ́run o kí mi náà rẹ ní tí ó sọ dáadáa nípa mi kí mi náà lè wà bẹ́ẹ̀ táwọn èèyàn fi jáde tí wọ́n sọ̀rọ̀ nípa mi ṣé ẹ rí ni àwọn tí wọn ò ní tàn rí ẹ rí pé wọ́n ti tànù sàlámù káwọlá bí ìrọ̀ yìí lálá béèrè ọmọlá ìlú lẹ́fẹ́ fún mi mo wá ṣẹ̀ṣẹ̀ rántí gbogbo ìrìn àjò tá a ti ń rìn bọ̀ lórí iṣẹ́ ìtìlá láti ń rìn bọ̀ fà fún mi omi jáde lójú mi lálá sunkún lóko mi ẹ mọ̀ pé tí ló bá bí lálá tán tó bá fẹ́ jà tí orí jájà lálá ọmọ sọ̀kan rẹ̀ lálá sì ń sunkún lóko mi nígbà wà lákàṣẹ̀lẹ̀ láàrin mi àtAmínátù pàápàá lóko yẹn bí mo ṣe ń sọ̀rọ̀ tí lálá bá wo fíìmù ìwé tí mo rántí lálá gbogbo tó tara yín jáde ẹ ní mọ́ bàjẹ́ lórí ẹ ga ó kọ yọ̀ wá ní bàjẹ́ lálá fífira rẹ̀ wọlé fún mi Ọlọ́run ọmọ tí mo ń sọ yìí orí ó sì mọ̀ pé Àjànbàdàn yẹn ni mo fi jẹ́ èèyàn lónìí àwa yà sẹ́tàn ní tí mo wá ní mo fi bẹ̀ lálá mo sì fún lálá sì gbà lálá sì ṣàdúrà ṣiṣẹ́ ìtọ́tọ́ adékàsídé wà lọ fún Ibrahim Adéòtí IB Pictures bàbá iṣẹ́ yìí ẹ bá ń fún adékàs mo bù wọn kọjọ kọjá parí ìjà tó ló lóore mi ni wọn adékàsí ní IB ní kí n má wọrí àwọn náà ti dá dúró torí gbogbo àtàyà alága yẹn IB sì wà lọ́dọ̀ adékàsí àwọn náà ti dá dúró kí n má wọrí àwọn tí wo fíìmù yẹn àwọn láìpẹ́ torí bó tiẹ̀ jẹ́ pé làlá ló dìrẹ́tẹ̀ pọ́ǹtì yẹn jáde ṣùgbọ́n ẹni ọmọ sí tẹ́ sọ ẹ̀ àwọn fẹ́ ká lo táìtù yẹn Àjànbàdàn tẹ́ jẹ́ nínú sẹ́yìn kí ni ìtumọ̀ rẹ̀ mo á explain ní tó bí Àjànbàdàn fún wọn wọn wá ní Àjànbàdàn yẹn la máa sọ táìtù yẹn wọ́n dẹ̀ fún mi lówó oúnjẹ náà ẹ pé Òkúnnù fọ́tò méjì tán ní ìdìnnà ni ẹ̀yìn àtòkúnnù ẹ̀dọ́ lọ́ọ́ ya fọ́tò mo sì lọ́ọ́ ya fọ́tò nìyẹn
bí wọ́n ṣe búdì mi ní àtòkùnú pósítà lọ́wọ́ exercise book náà kọ́kọ́ ṣe lẹ́yìn ìgbà yẹn wọ́n ṣe flyer kó tó di pé pósítà jáde alhamdulilayi láti 2013 tí sẹ́yìn ti jáde ni mo ti ń jẹun ìtàgé dìgbà táwa ni mo ti ń jẹun ìtàgé dìgbà táwa tí mo fi ń jẹ èèyàn tí mo fi rán mọ́ school ọmọ ẹ̀yọ́ ọmọ mi tó jáde yunifásitì ọmọ ẹ̀yọ́ ọmọ tí mo ti sìn lọ sílé ọkọ ọmọ ìyá ara tí mo ti dá nídìí iṣẹ́ yìí sẹ́ni èpè wá ní Lukman Raji Abẹni Àdúà sẹ́ni èpè wá ní Muyideen Lala Abẹni Àdúà Kasim Jagaba ńkọ́ àtọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ lọ àbí Òjùpá gbogbo tí wọ́n fa àgọ́ báyìí tí wọ́n fi dìrẹ́tì fíìmù alága fún mi àti gbogbo àwọn artiste tí mo lò nú ẹ̀ wọ́n ìwà London náà dúró bàbá sọnù mọ́tò tí mi rówó gbó tẹ ẹ̀jẹ̀ àròjọ olóore inú àwọn tá a jọ ń rọ̀fọ̀ ẹgbà náà tí wọ́n dúró tì mí mi lè gbàgbé Afeez Ọláfeez Bọ́sẹ̀ Odògbòrò Fatai Òkìkí Adésínà Ọ̀sìn àwọn tí mo rí gbà wọn tí wọ́n dúró tì mí ní o tí wọ́n dúró tì mí bí wàhálà ṣe pọ̀ tó nígbà Àjàǹbàdàn àwọn mìíràn wà tàjọ ń ṣe àwọn Alhaji Piccolo àwọn Gíbú Adélékè àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n nígbà Àjàǹbàdàn àwọn tí wọ́n dúró tì mí tí mi gbọ́dọ̀ gbàgbé nínú ayé pàápàá jùlọ Òkìkí Fatai Òkìkí ni mo ń sọ kì í ṣe Òkìkí mákẹ́tà ẹ jẹ́ á ṣe dáadáa ẹ jẹ́ á ṣe dáadáa ẹ jẹ́ á ṣe dáadáa àríṣe làríkà àríkà ní bàbá rẹ̀ gùn ronú sí ní tó ṣe é lẹ̀ fáwọn èèyàn tí wọ́n sọ nípa rẹ̀ àti tí wọ́n náà sọ nípa èèyàn tó bá dórí afẹ́fẹ́ àlàáfíà fún yín ẹ jẹ́ kó kan gbogbo àwọn tí mo sọ̀rọ̀ wọn yìí lára ẹni tó bá ní kò rí bẹ́ẹ̀ ẹgbẹ́ kan jáde.